Imule Amuniye òun lè rí tá a ṣe lọ́wọ́ yìí. Imule yẹn ni mo ṣe drop sórí YouTube. Imule yẹn ni mo ṣe drop sórí YouTube. Ara àwọn èèyàn wa tó wà l'Amẹ́ríkà ló nílò Imule Amuniye yìí tá a máa fi apá òsì àgùntàn ṣe ẹ̀rí págùntàn ni. Àwọn èròjà rẹ̀ nílẹ̀ yìí ṣe ti rí. Ìṣàsùn láti ẹ̀gbẹ́ kaná ìṣàtún tuntun la fi máa ń jó. Imule Amuniye nù. Ẹ máa tẹ̀lé wa ká lọ. A ní kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ fáǹsì wa all over the world. Ká lè mọ̀ wípé àwọn iṣẹ́ ń bẹ téèyàn ń lò tó náà fi ń ṣí fún èèyàn tí ò ní mú dààmú lọ́wọ́, tí ò ní di kásẹ̀ mọ́ wà ń ké èèyàn káàkiri tá a máa ń fi apá òsì àgùntàn ṣe tí mo ti jù sí YouTube. Ẹyẹ ẹ̀tù fọwọ́ di ojú ẹ̀ ẹ̀jẹ̀ àgùntàn là ń pò mọ́yẹ̀rẹ̀ oṣù yẹn ṣé ẹ ti rí. Ẹ̀jẹ̀ àgùntàn yẹn là ń pò mọ́yẹ̀rẹ̀ oṣù yẹn. Tá a bá parí ẹ̀ oníbàṣiṣẹ́ tá a bá parí ẹ̀ tán. Báwọn àgbàlagbà bá ń dààmú èèyàn tó ti lògùn tó dábìí àpò ògùn òṣìṣẹ́ fún un àbí tọ́nà rẹ̀ tiẹ̀ ti dàrú yányán, àwọn iṣẹ́ téèyàn máa ń lò tọ́nà èèyàn fi máa ń tò ní. Àwọn iṣẹ́ téèyàn máa ń lò tọ́nà èèyàn fi máa ń ṣí. Òun bá ní òun lògùn ògùn òṣìṣẹ́, òun lògùn ògùn ọ̀jẹ́, kò tí ì lọ sí Amuniye ni. Ológun pọ̀ nú ayé o, babaláwo pọ̀ nú ayé, ṣùgbọ́n olójú ológun tó ní Amuniye lọ́wọ́, olójú ológun tó ní Amuniye yìí lọ́wọ́, ó ní olójú ológun tó ní lọ́wọ́. Imule Amuniye ni 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. Ẹ̀yà mú kakò gé sí méjì sí. Mú ẹbí ẹsẹ̀ wọn náà. Ẹ̀yà kò gé sí méjì. Ọdún 16. 15, 16. Yes. Imule Amuniye ni ẹ̀rọ agbélé. Ikú asínrín ni 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16. Atari náà 16. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16. Ọpọlọ 16 gbé sí kọrí fún ẹ. Ọpọlọ rẹ̀ 16. 1 2 3 4 5 6
7, 7, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. Ọ̀gá náà rẹ̀ ọ̀gá gbígbẹ 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. Igi ńlá ní ta ti kà kéékèèké 16 a kò sí. Over 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. Iṣu gbígbé. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. Ewé alùkìní àdàsè. Ewé alùkìní àdàsè. Èkó dẹni 16. Ìyá àgbé ìyá àlùkò. Èkó dẹ ìyá àgbé ìyá àlùkò. Èkó dẹ 16. Nígbà tá a bá fẹ́ iṣẹ́ ìbá fẹ́ jó tán ládàsè. Nítorí pé ìyẹn ni ọmọdé pé òun ó ti dé irú kó tó rí kóògùn yẹn jó tán. Àwọn ewé yìí náà láti rí pé ìwé àjọbálé àti ìdí kọ̀ọ̀kan báyìí 16 láàfin sí. Ó dìgbà tó bá fẹ́ jó tán ká tó dà sí. Tàbá ti wá dà sí, ògùn ti dé. A wà jó. Dà bá ti jó tán, tá a dà irú ẹ̀ náà sí. Tá a dà kódẹ sí, tá a dà àwọn iṣu ògìrì sákọ́ náà ní 16 á dà sí. Ara àwọn iṣẹ́ tó ń lọ pẹ̀lú ẹ̀ nìyẹn. Tàbá wá fẹ́ jó tán á wà bu ìyẹ̀rẹ̀ oṣù. Dédé síbí mẹ́rìndínlógún tá a ti kó ẹ̀jẹ̀ àgùntàn mọ́. Ìyẹ̀rẹ̀ oṣù tá a ti kó ẹ̀jẹ̀ àgùntàn mọ́. A bu síbí mẹ́rìndínlógún á bù sí. Tá a bá ti bù sí, á wà jó, á wà pe gbólóhùn rẹ̀ sí. A máa wá lò pẹ̀lú ẹ̀kọ́ láàárọ̀. Tí àwọn àgbàlagbà bá ń dààmú yàn, wọ́n gbọ́dọ̀ mọ́wọ́ yẹn kó. Tí ìyẹn bá ṣe ń lo iṣẹ́ yìí, wọn ò ní jábúrú ọdọọdẹ yẹn. Téèyàn bá ń lo iṣẹ́ yìí, ọ̀nà gbọ́dọ̀ ṣí. Téèyàn bá ń lo iṣẹ́ yìí, ìyẹn gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́run. Téèyàn bá ń lo iṣẹ́ yìí, àṣírí gbọ́dọ̀ máa bò. Bẹ́ẹ̀ ni àgùntàn tá a wá pààyà á wà fi ṣe sàárà ni. Ó ní ṣe sàárà ni. Ẹni tí ó lo iṣẹ́ yẹn ò gbọ́dọ̀ jẹ́ bí àgùntàn yẹn. Ẹ rí i pé a ti yọ apá òsì àgùntàn yẹn kó tó rí i pé a bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Bó ṣe rí nìyẹn. Gbólóhùn rẹ̀ ti wà lórí YouTube tẹ́lẹ̀. Kò ní ìdíkásẹ̀ pé gbólóhùn rẹ̀ tẹ́ bá ti tẹ̀lé wa ẹ ti rí gbólóhùn rẹ̀ pẹ̀lú àṣọlọ́ ara àwọn iṣẹ́ téèyàn ń lò téèyàn sì fi ń dúpẹ́ ni. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o.